èyí ni bí wọ́n ṣe pa àwọn ọdẹ Hausa mẹ́rìndínlógún ní ìpínlẹ̀ Edo. Lára àwọn ohun tí máa dógun sílẹ̀ ní Nàìjíríà, ọ̀kan ni Ọlọ́run bá wa kò rí ẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí o. Ìyẹn lọ́jọ́ 27 oṣù kẹta tá a ṣẹ̀ṣẹ̀ lò kọjá tán yìí. Bí kò jẹ́ àánú Ọlọ́run ni ìtàjẹ̀sílẹ̀ ìbá ti máa lọ jákèjádò Nàìjíríà báyìí. Ọ̀rọ̀ náà sì lè dogun ẹlẹ́yàmẹ̀yà ní kíákíá pàápàá. Nítorí orí ọ̀gẹ́gẹ́rẹ́ ní Nàìjíríà wà, ohun kékeré ni ọ̀pọ̀ sì ń retí láti da nǹkan rú ní orílẹ̀-èdè wa. Ní ọjọ́ burúkú tá à ń wí yìí, àwọn ọmọ Haúsá Fúlàní kan ni wọ́n gbéra, wọ́n ní wọ́n ń lọ sí ìlú wọn. Ìpínlẹ̀ Rivers ni wọ́n wọ mọ́tò àgbárígò kan ní Elele nítòsí Port Harcourt. Mọ́tò náà ti ń gbé wọn lọ láìsí wàhálà kankan, àfi nígbà tí wọ́n yọ sí ìpínlẹ̀ Edo tí wọ́n sì dé ìlú kan tí wọ́n ń pè ní Uromi. Ǹjẹ́ kí wọ́n kọjá kí wọ́n máa lọ, ń làwọn fijilantẹ́ ìlú náà bá dá wọn dúró. Kíá ni wọ́n ti rọ́ wọn bọ́ sílẹ̀ tí wọ́n béèrè ìwé ìdánimọ̀. Kò sí. Wọ́n béèrè iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n ní ọdẹ làwọn. Ǹjẹ́ kí lẹ̀ ń wá níbí? Wọ́n ní àwọn lọ ṣọdẹ ní Pọ́tánì, ibẹ̀ làwọn sì ti ń bọ̀, ọmọ ìpínlẹ̀ Kánò làwọn. Bó bá jẹ́ nígbà tí Nàìjíríà wá dáa gan-an ni, tó dáa bíi ti tẹ́lẹ̀, kò sóhun méjì tí wọn ìbá ṣe fáwọn èèyàn yìí ju kí wọ́n ní kí wọ́n máa lọ. Àmọ́ Nàìjíríà kò dáa mọ́, kò dáa rárá. Àwọn èèyàn gbàgbọ́ pé àwọn aṣáájú wa ti bà á jẹ́, wọ́n sì ti sọ àwa èèyàn tí a wà níbẹ̀ di ẹranko. Yàtọ̀ sí pé a kò fọkàn tán ara wa rárá, a kò nígbàgbọ́ kan báyìí nínú ara wa. Bẹ́ẹ̀ lẹ̀mí èèyàn kò sì jọ wá lójúmọ́. Àwọn Fúlàní ajínigbé tí wọ́n dé àtàwọn apààyàn ni wọ́n sì dá eléyìí sílẹ̀ láàrin wa. Bí àwọn Haúsá ti máa ń ṣe, tí wọ́n máa ń rìn lọ́pọ̀lọpọ̀ bí ìgbà tí ogun lé wọn dé, tí wọn yóò sì tó bí 20, 30, 40 tàbí jù bẹ́ẹ̀ lọ nínú mọ́tò kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni àwọn Haúsá ọdẹ yìí náà ṣe. Nígbà tí àwọn fijilantẹ́ sì bá ìbọn nínú ẹrù wọn, wọn kò gbọ́ àlàyé mọ́. Àkọ́kọ́ ni pé kò yé wọn bí àwọn kan yóò ṣe ní àwọn tí odidi ìpínlẹ̀ Kánò wá, níbi tí igbó àti aginjù pọ̀ dáadáa, tí wọ́n á ní àwọn wá ṣọdẹ ní Pọ́tá tí wọn ò ti nígbó tó jẹ́ omi ló yí wọn ká, tó sì jẹ́ iṣẹ́ ẹja pípa ló pọ̀ lọ́dọ̀ tiwọn. Àti pé kinní kan wà ní ìsàlẹ̀ odò Ọya níbí, ìyẹn ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò. Èèyàn kan kò lè wọ igbó ọba láì jẹ́ pé ó ti gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó ṣe bẹ́ẹ̀, tí wọn yóò sì fún un níwèé. Bí wọ́n bá mú ọdẹ kan tó kàn ń ṣọdẹ kiri inú igbó ìjọba, wọn yóò padà bá a ṣẹjọ́ ni, wọn yóò sì jù ú sẹ́wọ̀n gbẹ̀yìn. Àti pé bí àwọn ọlọ́pàá bá rí ibi tí àwọn èèyàn ilẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Yorùbá ti pọ̀ tó báyìí, tí wọ́n sì bá ìbọn lọ́wọ́ wọn, wọn kò ní í béèrè ẹjọ́ rẹpẹtẹ lọ́wọ́ wọn. Kódà kí wọ́n mọ̀ pé ọdẹ ni wọ́n lóòótọ́, wọn yóò rọ́ wọn dà sí àtìmọ́lé ni, ìmú adigunjalè tàbí ọ̀daràn tààrà ni wọn yóò sì mú wọn. Kò sí ẹni tí í ṣe nǹkan kan lágbègbè tiwa níbí láì ní ìwé àṣẹ. Kódà pẹ̀lú ìwé àṣẹ náà, wọ́n tún lè mú un. Nígbà táwọn fijilantẹ́ yìí ti béèrè ìwé àṣẹ tàbí ID káàdì lọ́wọ́ àwọn ọdẹ Haúsá yìí tí wọn ò rí, kíá ni wọ́n ti pariwo pé ajínigbé ni wọ́n o. Ìbọn tí wọ́n fi ń ṣe iṣẹ́ ibi wọn rèé, wọ́n ń wá àwọn tí wọ́n máa jí gbé lọ ni. Báwọn fijilantẹ́ ti ń pariwo yìí làwọn aráàlú ń yọ jáde fòòfò, wọ́n ń sáré láti wá wojú àwọn ajínigbé. Kò sì sẹ́ni tó ń bọ̀ nínú wọn tó ṣánwó rìn, oníkóńdó yọ kóńdó, oníkùmọ̀ yọ kùmọ̀. Wọ́n sì kó lílù gidi bo àwọn Haúsá ọdẹ náà, wọ́n sì lù wọ́n títí tí wọ́n fi dìgbò lulẹ̀. Ọ̀rọ̀ náà ti kọjá ohun tí apá àwọn fijilantẹ́ pàápàá ká báyìí. Àwọn aráàlú ti gba kinní náà mọ́ wọn lọ́wọ́. Kíá ni wọ́n ti wá táyà, wọ́n di ẹnìkọ̀ọ̀kan wọn mọ́ táyà náà, wọ́n sì wá kẹ́ẹ̀gì bẹntiróòlù, wọ́n fọ́n sí wọn lára, ni wọ́n bá bẹ́ná lù ú. Bí àwọn èèyàn náà sì ti ń jóná tí wọ́n ń jẹ̀rora ikú, bẹ́ẹ̀ ni àwọn aráàlú wọ̀nyí tí wọ́n ń dáná sun wọ́n ń hó ìhó ayọ̀. Nítorí gbogbo ohun tó wà lọ́kàn wọn ni pé Ọlọ́run ti bá àwọn mú àwọn ọ̀tá àwọn. Àwọn ti rí pa nínú àwọn apààyàn tí wọ́n ń pa àwọn èèyàn àwọn kiri, àwọn tí wọ́n ń jí àwọn èèyàn àwọn gbé tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn. Níbi tí inú wọn dùn dé, wọ́n ya fídíò ìṣẹ̀lẹ̀ náà lóríṣiríṣi, wọ́n sì bẹ̀rẹ̀ sí jù ú sórí ayélujára, nítorí wọn ò rí ohun tó burú rárá nínú ohun tí àwọn ṣe yìí. Do me I do you ni wọ́n kà á sí. Two fighting ní lójú wọn, kò sí kéèsì níbẹ̀. Níbi ìṣẹ̀lẹ̀ yìí làwọn 16 ọdẹ Haúsá ti kú. Níbẹ̀ gan náà ni wọ́n kú sí. Àwọn ọlọ́pàá agbègbè náà sì sọ pé àwọn rí ẹni 10 gbà sílẹ̀ nínú wọn nígbà tí àwọn débẹ̀.
àti pé àwọn méjì míì farapa yánnayànna. Èyí ni pé kò sẹ́ni tó mọ pàtó iye àwọn tí wọ́n wà nínú mọ́tò náà. Wọ́n rọ́kùn inú ẹ̀ ni nítorí àwọn míì ríbi sá lọ. Àwọn tí wọ́n sì sá lọ náà pàápàá tó 10 dáadáa bí àwọn ọlọ́pàá ti wí fúnra wọn. Àti fìjìláńtì àti àwọn aráàlú yìí lójú tiwọn níṣẹ́ ni wọ́n rò pé àwọn ti rẹ́yìn ọ̀tá, àwọn rẹ́yìn odi, àwọn ti rẹ́yìn ológòmùgòmù tí ń jí ọmọ wọn gbé láàrin òru. Àmọ́ nígbà tí ọ̀rọ̀ náà di ariwo tí gbogbo ayé ń pariwo pé irú kí leléyìí, tí àwọn ọlọ́pàá àti DSS ti ya wọ̀lú tí wọ́n sì sáré ṣa 14 nínú àwọn tí wọ́n hùwà náà, tí ààrẹ Bọ́lá Tinubu ti sáré jáde tó pariwo pé irú ìwà ẹranko wo rèé, tó sì pàṣẹ pé kí wọ́n lé àwọn apààyàn náà títí tí wọn yóò fi rí wọn mú, tí wọn yóò sì fi ìyà ńlá jẹ wọ́n. Nígbà náà làwọn èèyàn yìí tó mọ̀ pé àwọn ti rugi oyin. Tinubu nìkan kọ́ ló sọ̀rọ̀, kí á ní gómìnà Monday Ọ̀pẹ́bọlọ̀ ti ìpínlẹ̀ Ẹdó níbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ gan-an náà ti pariwo fún gbogbo ayé pé àwọn tí wọ́n hùwà náà ọ̀daràn ni wọ́n o, àwọn yóò sì mú wọn tí gbogbo ayé yóò sì rí. Bó ti ń sọ̀rọ̀ yìí ló ti kó ẹ̀wù kọ́rùn, ó gba ìpínlẹ̀ Kánò lọ, ó lọ bá gómìnà Abba Yusuf láti lè jẹ́ kó mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ náà kì í ṣe ìwà àwọn ará Ẹdó rárá o. Àwọn ọmọ ọ̀tá kan àti àwọn èèyàn bíi ẹranko kan ni wọ́n wà nídìí ẹ̀. Kò dúró síbẹ̀ o, ó ní àfi kí òun dé ilé àwọn ọmọ ilẹ̀ Haúsá tí wọ́n pa náà. Ìdí ni pé wọ́n ti gbọ́ pé ìpínlẹ̀ Kánò làwọn ọdẹ náà ti wá lóòótọ́. Wọ́n ní ará ìlú kan tí wọ́n ń pè ní Torankawa níjọba ìbílẹ̀ Bukure ní ìpínlẹ̀ náà ni wọ́n. Àti pé wọ́n ti rí ilé àwọn ọdẹ náà, wọ́n sì ti rí àwọn mọ̀lẹ́bí wọn. Òun tó já kí gómìnà Ẹdó yìí ní dandan ni kí òun débẹ̀, kí òun bá wọn sọ̀rọ̀, kí òun sì fún wọn ní nǹkan. Nígbà tó dé ìlú wọn yìí ló gbọ́ pé lọ́dọọdún làwọn bíi 40 ọmọ ìlú náà máa ń jáde láti ṣọdẹ lọ, tí wọn yóò sì padà wálé tí wọ́n bá ti ṣetán. Bí gómìnà Ọ̀pẹ́bọlọ̀ ti ń lọ kiri yìí, bẹ́ẹ̀ náà ni àwọn aṣáájú Nàìjíríà ń sọ̀rọ̀ tí wọ́n ń pariwo pé ohun tí wọ́n ṣe náà kò dáa rárá àti pé wọ́n gbọ́dọ̀ fìyà jẹ wọ́n ni. Àtíkù Abubakar sọ̀rọ̀, ó ní ìwà ẹranko ni. Bẹ́ẹ̀ náà ni Peter Obi sọ pé àfi kí wọ́n mú àwọn èèyàn yìí kí wọ́n lè mọ̀ pé ní Nàìjíríà yìí kò síbi tí àwọn èèyàn kò lè gbé, bẹ́ẹ̀ ni kò síbi tí àwọn kò ti lè ṣiṣẹ́ ajé wọn. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio ní òun ò rírú ẹ̀rí láyé òun láti dáná sun èèyàn bẹ́ẹ̀ níta gbangba. Irú ìwà aráàánú gbòwò nìyẹn. Ó ní wọ́n gbọ́dọ̀ fi mú àwọn èèyàn tó ṣe eléyìí dánrin ni. Gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kánò tilẹ̀ barajẹ́. Ó ní àfi kí wọ́n fi ojú àwọn apààyàn tí àwọn ọlọ́pàá ti mú náà hàn gbogbo ayé ní gbangba. Wọn kò gbọ́dọ̀ ṣe ẹjọ́ wọn ní kọ̀rọ̀ rárá. Barau Jibrin, igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, ti sáré fi mílíọ̀nù 16 náírà ránṣẹ́ sí abúlé Torankawa níbi tí àwọn ilẹ̀ yìí ti wá. Wọ́n ní kí wọ́n pín in ní mílíọ̀nù kọ̀ọ̀kan sí ilé àwọn tí wọ́n dáná sun ní Ẹdó yìí. Olórí ológun nílẹ̀ wa pátá, ọ̀gágun àgbà Chris Musa ló ti kọ́kọ́ halẹ̀ pé bí àwọn ará ìpínlẹ̀ àti àdúgbò náà kò bá tètè tú àwọn ọ̀daràn náà jáde, àwọn ológun yóò kàn wọ́n lára. Àwọn náà sì mọ̀ pé níbi tí kànnàkànnà bá pa ìjàǹjà sí, ẹni tó bá rẹ aṣọ níbẹ̀ yóò di aṣọ ẹbọra. Torí olè kì í ṣẹgbẹ́ àjẹ́ o, nígbà tó jẹ́ gbogbo ẹrù tí àjẹ́ bá ní lọ́jọ́ kan lolè yóò kó lọ. Ọ̀gágun náà ní àfi kí àwọn tí ọ̀rọ̀ kan tètè mú àwọn èèyàn yìí jáde, bí bẹ́ẹ̀ kọ́ lálà yóò lù, akutuku pàápàá yóò hù. Àwọn yóò ya gbogbo agbègbè náà, ẹni tí yóò rà pàápàá yóò sì san. Ọ̀rọ̀ tí olórí ológun yìí sọ pẹ̀lú ohun tó jẹ́ kí wọ́n tètè rí àwọn èèyàn kan mú, tí wọ́n sì tì wọ́n mọ́lé, tí wọ́n sì fi wọ́n hàn pé lára àwọn tó ṣe iṣẹ́ burúkú yìí rèé, àwọn sì ń wá àwọn tó kù wọn. Wọ́n sì ti kó wọn ó dàbújá níbi tí wọn yóò ti jẹ púpọ̀ nínú ìyà wọn. Gbogbo ohun tí àwọn olórí ilẹ̀ wa fi ń ṣe eléyìí kò ju pé kí ọ̀rọ̀ náà má ràn káàkiri lọ. Wọn kò fẹ́ kó di ogun ni, kó má di ohun tí àwọn ará Kánò yóò fi bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn ti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá, tí wọn yóò ní wọ́n ń gbẹ̀san àwọn èèyàn àwọn tí wọ́n pa. Níbi tí kinní yìí burú tó, ọ̀jọ̀gbọ́n yunifásitì kan ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún fi rádaràda tó wà nínú ètò ìjọba Nàìjíríà hàn ni. Ó fi hàn pé orílẹ̀-èdè yìí kì í ṣe kan, àti pé báwọn tí wọ́n ń ṣèjọba kò bá tí ì mú àwọn àìṣedéédé wọ̀nyí kúrò, ọjọ́ kan ń bọ̀ tí gbogbo kinní náà yóò fọ́ lójú pátápátá. Ìdí tí òun fi ń ṣe irú àlàyé yìí ni pé àwọn tí wọ́n ń ṣèjọba máa ń fi ìyàtọ̀ sí àárín àwọn ará òkè ọya, pàápàá àwọn Haúsá Fúlàní àti àwọn ará ìsàlẹ̀ ọya, ìyẹn àwọn Yorùbá àti Ìgbò. Báwo ni èèyàn yóò ṣe gbéra nílùú ẹ̀
tí yóò kó sí mọ́tò tí yóò rìn bí ẹgbẹ̀rún máìlì tí yóò ní òun ń lọ ṣe ọdẹ láì ní ìwé kankan láì ní gbàṣẹ lọ́wọ́ ẹnìkan tí wọn yóò sì wọ inú igbó ìjọba lọ. ọ̀pọ̀ àwọn Fúlàní tó ti ṣe bẹ́ẹ̀ tó jẹ́ tí wọ́n bá ti wọ inú igbó onígbó lọ níbẹ̀ ni wọn yóò máa gbé tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn agbègbè náà gbé tí wọn yóò máa gbowó tí wọn yóò sì sọ ibẹ̀ di ibùba wọn. àwọn eléyìí kún inú igbó káàkiri ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò tí kò sẹ́ni tó lè lé wọn jáde níbẹ̀ mọ́. yàtọ̀ sí èyí, ìpẹ́ tí a pẹ́ sì kú tí a bá pé wo aláìsàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí yóò máa kú kò ní tó nǹkan. bó bá jẹ́ bí Tinubu àti àwọn aṣáájú Nàìjíríà ti pariwo ní gbogbo ìgbà tí àwọn Fúlàní ń pààyàn nílẹ̀ Yorùbá, àgàgà l'Oǹdó àti Èkìtì rèé tí wọ́n gbé ẹ̀wù ìjà wọ̀ nígbà tí àwọn Fúlàní ń pààyàn kiri ilẹ̀ Ìgbò àti Niger Delta tí gbogbo ìlú sì mọ̀ pé lóòótọ́ làwọn tó ń ṣèjọba kò fẹ́ irú ìwà yìí, yóò ṣòro kí àwọn aráàlú tó máa mú òfin lò lọ́wọ́ ara wọn. àmọ́ nígbà tí àwọn èèyàn púpọ̀ mọ̀ pé bí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dé ọ̀dọ̀ ọlọ́pàá tó bá ti jẹ́ àwọn Fúlàní ni wọ́n wà nídìí ọ̀rọ̀ náà, rábàràbà ni ẹjọ́ náà yóò padà já sí. bí wọn ò sì ṣọ́ra, àwọn ọmọ onílùú gan-an ni wọn yóò padà jìyà ibẹ̀ tí àwọn Fúlàní yìí yóò sì máa lọ lálàáfíà ní tiwọn. Fúlàní àti Haúsá lè máa mú ìbọn àti ọ̀bẹ rin, àmọ́ bó bá jẹ́ Yorùbá tàbí Ìgbò ni wọn yóò ní olè tàbí apààyàn ni. Fúlàní lè máa kó ara wọn kiri bí 100 sínú mọ́tò kan ṣoṣo kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ ìlú onílùú. àwọn ọlọ́pàá yóò ní bí wọ́n ti ń ṣe nílùú tiwọn nìyẹn. àmọ́ bó bá jẹ́ Yorùbá tàbí Ìgbò, wọn yóò gbé wọn jù sátìmọ́lé ni. àwọn nǹkan wọ̀nyí ló mú àìníṣọ̀kan wà. àwọn kinní wọ̀nyí ni kò jẹ́ kí àwọn aráàlú nígbàgbọ́ àti àgbójúlé pé ọlọ́pàá lè dáàbò bo àwọn tàbí pé ìjọba Nàìjíríà nífẹ̀ẹ́ àwọn. bí wọ́n ti ń ṣe nílẹ̀ yìí, bí ìgbà tí Nàìjíríà ń lo òfin méjì ni o, òfin kan fáwọn Fúlàní, òfin kejì fún àwọn ọmọ Nàìjíríà tó kù. bí Fúlàní onímàálù pààyàn kan, apágbé ni. báwọn èèyàn bá pa Fúlàní tàbí màálù ẹ̀ tó fi jẹ oko olóko, wàhálà gidi nìyẹn. àfi kí eléyìí padà o, kí irú ohun tó ṣẹlẹ̀ ní Ẹdó yìí má bàa máa ṣẹlẹ̀ káàkiri. kí Ọlọ́run dá àlàáfíà padà sí Nàìjíríà, ká lè máa rìn kiri pẹ̀lú àlàáfíà bí a ti ń ṣe tẹ́lẹ̀, kí Nàìjíríà yìí sì jẹ́ ilé fún gbogbo wa. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn Haúsá ọdẹ tí wọ́n pa ní ìpínlẹ̀ Ẹdó yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú etí gbọ́ o.